ló dé gangan tó máa fi ń sọ pé Dr. King Saheed Òṣùpá lágídí wọ́n máa sọ pé Jackie fẹ́ràn wàhálà àwọn èèyàn máa ń sọ oríṣiríṣi àmọ́ èèyàn kì í gbókèrè mọ dúndùn ọbẹ̀ yẹ tí o ò bá súnmọ́yàn o ò lè rí lè mọ irú ìwà tí irú ẹni bẹ́ẹ̀ ń wù for real. Now ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Dr. King Saheed Òṣùpá pẹ̀lú àwọn àlfáà ká wá gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn Ọlọ́run tí wọ́n sọ nípa Dr. King Saheed Òṣùpá. wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì kan nílẹ̀ yìí lọ́nà gáràjì Ọ̀fà àtọ́kọ̀ rẹ̀ gẹ̀rẹ́ báyìí tí wọ́n ní kíní kan fílíìsì lọ́kọ́ Royal Sekina ọdún tó kọ́ tí wọ́n sì àwọn aróòdù Kwara State wọ́n fẹ́ ṣe ẹgbẹ́ kan wọ́n fẹ́ ṣe ọdún ní ọdún kan tó máa ń ṣe ibẹ̀ náà wá lò wọ́n wá pè mí ní wàásù wọ́n pe olórin yẹn ní orin ọjọ́ ìjọ sátidé wọ́n ti wá sọ fún mi pé aago mọ́kànlá ní ìṣe wáàsí di aago méjìlá pé olórin yẹn ní ó bẹ̀rẹ̀ láti aago méjìlá di àyílà táwọn ti túká èmi wá lọ àìsùn ní mọ́kúá ìgbà yẹn làmọ́dé ò tí ì ṣe ọ̀nà yìí àbí ta ní ṣe ń gbàdá ta ní ṣe àwọn ọ̀nà ìjà haúsá ọ̀hún tẹ́lẹ̀ kò pè Buhari kò tí ì ṣe tí wọ́n tó ń tò láti ibi Ìjẹ̀bà tó dé lọ́nu ìlú ọ̀nà ọ̀nà àwọn aha sí odò láti aago mẹ́fà láti kúrò ní mọ́kúá àárí ọ̀rìndé wọ́n wá ń pè kí wọ́n sọ fún wọn pé ìbọ̀ àwà lọ́nà aago kan láwọ́ Royal Sekina ẹrú Ọlọ́run ní tí wọ́n bẹ̀rẹ̀ ìwé bí mo ti wojú àpé ó kí mi ó lè jókòó àwọn olóde wa sọ fún mi pé kí ní sùúrù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àwọn olè sọ fún oníṣe pé ó dàbọ̀ jẹ́ ìṣẹ́jú márùn-ún ó fún mi torí pé ọkọ mi wà níbi káàdì fọ́tò mi wà ń bẹ̀ ó ti mọ̀ pé mo ní program àwọn ti sọ fún wọ́n bá lè gbẹnu sí létí èmi ọmọ tí wọ́n bá sọ wọ́n padà wá olórí káwọn fún àwọn ìṣẹ́jú mẹ́wàá lù ìṣẹ́jú mẹ́wàá ti lù wọ́n tún lè gbà wọ́n tún dé wọ́n tún káwọn fún àwọn ìṣẹ́jú mẹ́wàá mo tún dúró ìṣẹ́jú mẹ́wàá mi tún lù wọ́n tún lè gbà wọ́n tún káwọn fún àwọn ìṣẹ́jú mẹ́wàá mo ti tó kọ́ ọgbọ̀n ìṣẹ́jú gbogbo àwọn àbàdí tí ọ̀yẹ́ kí n mọ rí mi tó ń jó ìjọ oníwà àwọn orí èyí yá mo ní ẹlẹ́ sọ fún pé èmi fẹ́ máa lọ wọ́n tó wá padà wá mo fẹ́ yọ kẹ́kẹ́ tẹ̀lé o ó wá ní ó sọ pé òun ò lè dákẹ́ torí pé tóun bá ti bẹ̀rẹ̀ orin òun ò gbọ́dọ̀ dákẹ́ àbí kò wọ́n ṣe kẹ́sẹ̀tì kan tọ́wọ́ wá dákẹ́ tí náà ṣẹlẹ̀ wọ́n lé òun ò gbọ́dọ̀ dákẹ́ àbí kò wọ́n parí kẹ́sẹ̀tì kan èmi wà nílò ìdúró tí ò parí kẹ́sẹ̀tì kan mo wá dìde padà wá dé mọ́tò wá ní ẹ̀rọ ọmọ wọn ní ọba wa kọ̀fẹ́ kí mú mi ní kó di mo ní lẹ́gbẹ́ ọ̀rọ̀ bá mú mo ní mùsùlùmí ọkùnrin mo ní àmọ́ ọlọ́run torí jì mí mo ní mo sàdéhùn ní ti lọ lórí mo ní tọ́lọ́wọ̀ ọba pa mí tí ọba sì pa òun náà tó bá gbé ogún ọdún la tó pàdé ní kalabu kí n bẹ́ẹ̀ wọ́n àwọn padà sílé ọdún kan ọdún kejì ọdún kẹta nígbà tó di ọdún kẹrin wọ́n kàn pè mí sí Ramadan lecture wọ́n pè mí náà abadago abáàbò ààrẹ ọmọ musa bẹ́ẹ̀ mo jòkó wáyé abáàbò ààrẹ ọmọ musa jòkó wáyé bàbá marika jòkó wáyé àjòkó lọ bẹ́ẹ̀ wọ́n fètò lọ ẹ̀wọ̀n ọ̀hún ìgbà dé ògbé ariwo sọ ọlọ́ọ̀fẹ́ sáfẹ́ ọlọ́run wọ̀ ẹ́ ó dé ní kí àwọn èèyàn ní ìdáwọ́ fún ọlọ́kọ̀ kan ọgbẹ́rẹ̀ ní ọ̀nà ọ̀sùn mọ̀jọ́ báyìí ló kí àwọn èèyàn lọ sẹ́nà ilé ìwé ni ó ti dààmú wọ́n ń gbẹ́ni sí àbábà àrígbà pé kí ló kò sí fáwọn àrígbà àbábà àrígbà náà ní ìdí wọ́n wà ọba pè mí ọlọ́ka wà sí wọn á dìde màdé mi náà bẹ̀rẹ̀ ní kí àwọn èèyàn mo tún débi tó wà wọ́n á fò bí ìtún kí mo tún kí àwọn èèyàn ọlọ́run jẹ́ ọjà fún àwọn màdìgà wa ní kí wọ́n á gbẹ́nu sí mi létí pé kí n kí ẹni o wọ́n wá wí ní sípò pé tani wọ́n ń pè bẹ́ẹ̀ tani wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀rú gbà àforí gbé mọ́ra mọ́ ọwá dìde ó ní bàbá kí ni mo ṣe fún yín ó ní ẹni tó yàgbẹ́ ní máa gbàgbé ẹni tó kọ òní gbàgbé mo ní ọdún kẹrin ní tó ti sẹ̀mí lọ mo ní èmi ó sábà yẹn mo ní èyí ni wọ́n nífẹ̀ẹ́ wá sí ìwọ́n sọ pé àdìgbò ṣe kẹ́kẹ́ kẹ́kẹ́ ọgbọ́dọ̀ dákẹ́ mo ní sọ̀rọ̀ wá dákẹ́ orin látọ̀dún mẹ́rin gbòmí tó ń bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́wọ́ ó ga
bàbá wa mọ́tìbò kí ló ṣe ó ní àbá ó ní bàbá ó ní ẹgbẹ́ oríjì mi ìjẹsẹ̀ bẹ́ẹ̀ ó ní ìtó bẹ́ẹ̀ ó ní ẹbí iṣẹ́ Buhari ọmọ Musa ẹlẹ́ni etí àwọn àfa àti eré pápá àfa àjọ rẹ̀ ó ní ẹlẹ́kejì gbogbo ẹgbẹ́ bá ní knowledge èmi kì í fi wọ́n ṣe eré ká tó wá sọ pé knowledge ti tọ́ lọ́rùn èmi àwọn tẹ́ wí ó ní bẹ́lẹ̀ ẹ̀rù ní gbà wọ́n wọn ọ̀tọ̀ ní tí wọ́n wá ń sọ fún mi wọ́n kàn wá ń jíṣẹ́ fún yín pé mo ní ìgbà ni ó ń ṣe ní mo rí yín mo sì kí yín tí wọ́n bá sọ fún mi pé ẹ bẹ́ẹ̀ ṣe wà sí ìgbé máìkì kalẹ̀ ó ní ọ̀dà tó bá ti ẹ̀wà rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ mo tọrọ àforíjì ẹgbẹ́ríjì mi ó ní ẹgbẹ́ríjì mi ní gbangba níbi táyé pé sí níbi láàbì tí ojú ayé pé ó ní ẹgbẹ́ríjì mi wọ́n fi jẹ́ bẹ́ẹ̀ àbí ọ̀jẹ́ bẹ́ẹ̀ àbọ̀kọ̀ jẹ́ bẹ́ẹ̀ afárá Buhari ọmọ Musa wọn gba máìkì àwọn ni àwọn sọ́ọ́dì bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣe yàn bẹ́ẹ̀ wọ́n ló fẹ́ràn àwọn àfa púpọ̀ ó sì fẹ́ràn àfa àlọ́rin púpọ̀ èyí fi lọ́rin ṣeré wọ́n á ṣàdúrà wọ́n á náwó tàlóńtọ̀ Saheed Òṣùpá Saheed Òṣùpá. Bàbá Alágége tó sì ní dímọ́tíkàsì lòun náà wò pé padà bọ́ sẹ́yìn ọ̀kan nínú ọmọ tèmi náà gbọ́dọ̀ dàáfà òun náà gbọ́dọ̀ rí bí Bàbá Alágége òun ti rí ọgbọ́ àìtí ọlọ́mọdé obìnrin kan náà tóun náà ti kọ́kọ́ jáde ńgbà kan ìṣòlíà bẹ́ẹ̀ gbóhùn ti àbá ní bá ń fọ àyàbá yẹn mọ̀ wò pé eléyìí ọ̀ wá jẹ́ jọjú fún wa torí wípé Saheed Òṣùpá ní ìsìnyà lásán abàmì ẹ̀yẹ lóṣùpá ẹni tí ń bá ń wo ìṣẹ̀dá Òṣùpá tó bá yẹ pé àáfàá lọ́ba lè jẹ́ bí Saheed Òṣùpá ti dé tó bá yẹ pé ọ̀nà já àáfàá lọ́ba gbé gbà káì nífiwé nkankan ju àwọn àáfàá tó lọ torí wípé ntí ìmọ̀ yẹn pọ̀ ó jòkó sára rẹ̀ àwọn ọmọ sọ́lẹ̀ gan mo ní ìròrí àti ọgbọ́n àtòye àtẹ̀kọ́ àti gbogbo ẹ̀ kò jẹ́ Saheed Òṣùpá sùn kò jẹ́ òrùn sùn bẹ́ẹ̀ yẹn bá ń wo ẹrù pé kìí sùn ẹ máa lápẹ̀rẹ̀ pé ẹni yìí sùn òun kí o fẹ́ sùn ọgbọ́n ni òjò sùn ìròrí ni òjò sùn láti mọ wá kí bàbá ń Bariga náà yìí pé ẹ kúṣẹ́ ẹ kú àṣeyọrí ẹ sì kú wípé èèyàn jòkó tì yín ó sì tara yín ṣe rire tó bá yẹ pé àáfàá tí òun náà lámúlùmọ́lá òun ní jẹ́ Saheed Òṣùpá ọlọ́mọ kan tí ó tiẹ̀ lọ sí ọjọ́ Nàìjíríà so bẹ́ẹ̀ bá ń tẹ̀sí ọ̀nà Òṣùpá ẹ̀ máa bá a wípé ẹni tí máa fi orin rẹ̀ láti fi jí àwọn èèyàn kó lè máa yí pé ọjọ́ àlùkìyámà máa bọ̀ inú orin rẹ̀ bá léyìí tí ń yọ́ máa sọ fún ẹni tí ò tí ì jẹ́ èèyàn wípé kọ́ máa jákàn yọ́ padà dèèyàn tẹ́ bá sì wò dáadáa tẹ́ fi máa wípé apàmì èèyàn ni gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ sí Saheed Òṣùpá lọ́wọ́ yìí láti bí 30 ọdún ló ti fi kọrin kalẹ̀ ó ti bá Mákà tó lọ ó ti sọ kó tó lọ Mákà tó bá kọrin kó òun ó ṣe nǹkan báyìí nǹkan òun ó ṣe ó lóun lọ Amẹ́ríkà bí ìgbà tí èèyàn ń lọ Bariga ó ti bá wọn torúkọ mọ́gbẹ́ bàbá ń Bariga ní bẹ ní Bariga kẹ́ bá máa alákọ̀ọ́hún ó ní máa lọ Amẹ́ríkà bí ẹ ń lọ Bariga ni ẹ fi mọ̀ pé máa ń lọ́dọ̀ wọn àti bàbá Bariga máa ń wára wọn dáadáa tóbi ní máa lọ Amẹ́ríkà bí ẹni tí ń lọ Bariga nu ó ti á wádà láti máa lọ Bariga lọ́dọ̀ bàbá ń Bariga ó ti yé báwọn ó ti wá sọ kalẹ̀ fún ọmọ Amẹ́ríkà bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó tún sọ kalẹ̀ fún òun ó ṣe báyìí ó tún rí bẹ́ẹ̀ ó sọ kalẹ̀ pé bọ́ọ̀ báyìí lòun fẹ́ fáwọn òun rí gbogbo ń tó tọrọ inú orin ẹ̀ náà ní ń sẹ́ gbogbo tó ìsọ lọ wá sí ìmúṣẹ. wọ́n ní táwọn bá dé séjì kan gbogbo hàlù táwọn bá làwọn ọmọ fi kọrin bíi bàbá àwọn Barrister àwọn máa ń sún àwọn ọmọ kọrin táwọn máa ń rìn lọ àwọn gbogbo ẹ̀ ní wọ́n ń ṣẹlẹ̀ lẹ́sìn. gbogbo ẹ̀ ní wọ́n ń ṣẹlẹ̀ lẹ́sìn. ó lè ká ń bẹ tí Alhaji Saheed Òṣùpá kọ tó yẹ pé inú orin òun èmi yẹn gbàgbé gbogbo wa ní sì máa sọ fún yín dáadáa ọkọ díẹ̀ ní ìkóńjọ kan àbí ní bá fòkàn orin tí ń pé I remember when I was nobody sẹ́ẹ̀rí orin yẹn ẹni tó bá fẹ́ ronú tó bá ń gbọ́ orin yẹn wàláhì làzim ó dàbí àyà rẹ̀ bá lè kókò nàkítẹ́lẹ̀ ara rẹ̀ ó sì rọ̀ wípé òun ti ń sunkún póun ò ní bàtà tóun lè ń báyà àwọn pé òun fẹ́ ra bàtà òun ò ní bàtà ó nígbà tóun jáde kú ń bẹ̀ tóun lọ lòun á rẹ́ nìkan tí ó kó bàtà lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ ó kó bàtà tó kó lọ́wọ́ rẹ̀ ọ̀wá sẹ̀sẹ̀ tí ó wọ̀ sí ó ti yé onígbà àwọn lòun ti wá pé ha àsóhun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé òun ti ẹ̀ lẹ́sẹ̀ tó ń wọ̀
ẹni bá ma tafsiru orin yọ ma wípé n ti sọ ni wípé dédé ibi tí ọba wà lónìí máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá tó wà nìkan lọ́la máa rántí ijọ́ tó ti ń bẹ tó ní tẹ́lẹ̀. Masha Allah. gbàtọ́ akọrin dáre kan náà ìwà ń pé tabarẹ́ ni tọ́lọ̀ Ọlọ́run ò ṣeun tóun bá ń fẹ́. La ilaha illallah. tabarẹ́ ni tọ́lọ̀ Ọlọ́run ò ṣeun tóun bá ń fẹ́. ẹni kò ní ẹgbẹ́ ìrakọ̀dẹ̀ ṣeré lọ ilé ẹjọ́. ààrẹ ni tàti sẹ́ǹtẹ̀ sí tàdájọ́ kú fún ẹ̀wọ̀n nǹkan. tabatúrẹ́ ni tọ́lọ̀ Ọlọ́run ò ṣeun tóun bá ń fẹ́. ẹni kọ́ lọ sọ hospital lọ fojú lóúnjẹ. ààrẹ ni tàti gé lẹ́sẹ̀ tí wọ́n ti gé lápá. orí nǹkan báwọn kọ́ sí. tabatúrẹ́ ni tọ́lọ̀ Ọlọ́run ò ṣeun tóun bá ń fẹ́. ẹni kó gbéra kọ́lọ́ máa sọ àrì lọ fojú lóúnjẹ. ààrẹ ni tójú lọ àtẹni tí ò tó o ààrẹ ni tó lówó àtẹni tí ó ní o. tó bá rí wọn tá a tún dúpẹ́ o a rí pé tòun ti sá o. sátìrà mọ́lẹ̀ ọba ẹ̀dẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹ̀dẹ́ ni. Ọlọ́run dúpẹ́ tábàárì tààlì ìkàsẹ́ o wọ́n láwọn dúpẹ́ pàṣírí àwọn àǹbòsẹ́. àwọn ń jẹun nígbàkigbà tó wà wọ́n àwọn dẹ̀ ń wọṣọ èyíkéyìí tó wà wọ́n tún lẹ́nu ọ̀rọ̀ lẹ́gbẹ̀pẹ̀ láwùjọ. tálíkà ń dúpẹ́ tá a bá ti rí wèrè o wọ́n láwọn ń dúpẹ́ pórí àwọn òyì. ẹlẹ́mú pé kò ní ẹ̀ máa wọjà o wọ́n ní ẹ̀ ò sí nínú ọ̀rọ̀ tàwọn ohun tí ò tó ó sì máa ṣẹ́kù ó di dandan. wèrè ga ń dúpẹ́ tábàárẹ̀ ní tí ó sí ó wọ́n láwọn ń dúpẹ́ pẹ́ẹ́mì àwọn àṣìwá ó bẹ́ẹ̀mì bá sì wà ìrètí àwọn àṣìwá ó. orin tí mo pọ̀ yìí níjọ́ tá a bá mi ti ń ṣe wáàsí tó bọ́káyé wáàsí tó ti lọ láyé kò ṣerú wáàsí rí. ọgbọ́n níjọ́ tá a bá mi ti ń ṣe wáàsí sẹ́ ọ̀jẹ̀rú sẹ́dẹ̀bẹ̀ tí Saheed Òṣùpá jẹ́ dẹ́ yìí rí. tẹ́ ẹ bá fi kẹ́sẹ̀ tí orin Saheed Òṣùpá mi sí ẹ wá gbé wáàsí àfáà mi sí wọ́n sì yọ wáàsí àfáà àwọn dànù wọ́n sì mú Òṣùpá. àgàrà àwọn kan lọ wá tó kún fáwọn làálì. ibi tí ọ̀rọ̀ Haji Saheed Òṣùpá mo fi ní kọjọ wá lójú mọ wọn ní bàtà fà alóhùn gan fúnra ara rẹ̀ tí ń bá ń sọ ọ̀rọ̀ ọgbọ́n lẹ́nu ẹni ọlọlẹ kéwú tó jáde tọ òjì tó sì lóhùn dà fún wa sí Òṣùpá bá sọ ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹni tá a fà wọn sọ̀rọ̀ ẹ yọ ọ̀rọ̀ àfà àwọn dànù ni. olórin ló síríọ̀sì pẹ̀lú ọ̀rọ̀ náà ẹ wo inú tí mo ra pọ̀kalẹ̀ yìí èèyàn bá já àfà tó lọlé kéwú ó ti yé wa alẹ́ pé Haji Saheed Òṣùpá làfà torí pé n táwọn èèyàn fi ń pè yàn láàfà ni pé bóyá ọmọ Al-Qur'an lè tú ọmọ Lárúbáwá ọmọ gbogbo ẹ̀ àmọ́ kí ni ìwúlò tí ń tọ́mọ̀ òun kí ló fi wúlò fáyé tí ọba ti benefit fáyé kì í sàfà tẹ́bá rẹ̀ tí ò kéwu tó wá fi ẹnu òye àtọgbọ́n àti ntọ́lọ̀ ń fún bóyá orin lọ́mọ akọni àbí nǹkan kan ló fún tó wá fi nǹkan yẹn wúlò fáyé àbọ̀ wúlò fún ẹ̀sìn níwọ̀nba àbọ̀ wúlò fún mùsùlùmí níwọ̀nba tẹ́bá ráǹfààní mẹ́ àbọ̀ wúlò fún humanity níwọ̀nba ẹ̀kún tọ̀ láfa tí ń já sí wípé Haji Saheed Òṣùpá àfààní o lè má jẹ òní kéwu tẹ́bá wá ní ń bọ̀ ọjà àfà ebi òun kìíní kan gbà wo ẹni ọjà àfà náà ti ń ṣe wá sí náà ẹ bá àfà mi níbi tẹ́ ẹ ti lè bóṣùpá. Wallahi lazim bó ṣe rí ìwọ̀n bàbá. ẹ bá àfà òun wá sí mi níbi ọ fara pamọ́ sí tó ṣùpá ò lè débẹ̀. confam 100. ó ti yé Haji Òṣùpá kọrin kan Saheed Òṣùpá kọrin kan ń wí pé orin tí ń kọ ìrántí orin wọn mọ́ ni ń wí pé mo rí bí tán bá bẹ́rẹ́ gún iyán tà ń jẹ nínú ẹ̀mí mo ti ríran wo débì kan mo rí bí tán fòwò ọmọ aláǹtakùn sódò kọ mo ti rèrè ààrẹ Saheed débi pé mo dá ìrọ̀mọ̀ débi pé mo mọ̀ tí ìrántí bẹ̀rẹ̀ orin wọn ni. ó ti pẹ́ díìsì inú mọ́tò rẹ̀ rà sí. inú mọ́tò mọ́ra sí jọ́nà ó ti bá wọn ó lóun rí bi tí ó lóun rìn ìrìn àjò ayé ọfẹ́ ṣe excursion ọfẹ́ mà pé sọ́lọ́run tí nǹkan kan tó ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ ó lóun wá máa mẹ́rin lọ ó ní mo rí bi tán fabẹ́rẹ́ gún iyán tá ń jẹ abẹ́rẹ́ òkè ni wọ́n sì fi gún yán. tí ó sì lẹ́mọ̀. nínú ẹ̀mí mo ti ríra wò débì kan mo rí bi tán fòwò ọmọ aláǹtakùn sódò kọ́ o
ó lóun fi tán fi òwú ọmọ aláǹtakùn sódúkọ èsì ń bẹ lóòótọ́ ọ̀dà ń bẹ́lẹ̀ yìí jọ̀hún. Mashallah. ó ní mo ti rìnrìn ààrẹ sáàyè débi pé mo dá irọ́ mọ̀ débi pé mo mọ̀ títọ́ ó lóun dárọ́ mọ̀ òun sì mọ̀ tọ́ òun mẹni tó ní kọ̀ǹfàmù ọkọ̀ lọ́hùn òun sì mẹni tí ò ní nǹkan kan ti ń parọ́ òun mẹni tó lóògùn gidi tara òun sì mẹni tí ò ní nǹkan kan ti ń parọ́ nígbà wà ní gbogbo ẹ̀ lọ́padà ìbá tètè máa kórìí ní ìbá ti sàgùn wọn ò máa kórìí lówó wọn ò máa kórìí lọ́lá wọn ò máa kórìí ní gbogbo nǹkan ìbá ti sàgùn bá tètè máa kórìí ní gbogbo orú èyí wọn náà bí wọn náà bá máa kórìí ní nígbà yẹn wọn bá yẹ tè máa pé wọn padà débi tó ń lọ yìí wọn bá tó máa ṣáájú pé wọn ò débẹ̀ nígbà tí wọn náà máa ìwọ tó kù tó gbọ́rù èyí wọn náà dúró mọ́wulẹ̀ sàgùn ní ti ń sọ fún ọnù pẹ̀lú ọwọ́ àmà pé yóò gbé wọn náà débi ogé ìwòsí yìí sọ gbogbo orú nǹkan bá ní irú ẹni tí wọ́n ń kọrin bẹ́ẹ̀ tá a bùn lẹ́bùn bẹ́ẹ̀ tọmọ rẹ̀ wá dàbà ọgbọ́ òun ti sọ fúnra rẹ̀ wípé bóun bá tuntun ayé wa tàn bá ń padà wáyé tí n bá tún padà wá tèmi màá tún padà kọrin ni. kọrin ló iṣẹ́ alágbè ní ìjẹ́láyà àtijọ́ ìkànṣe ìkànláfiṣe padà wáyé. tí n bá tún padà wá tèmi màá tún padà kọ́ ní bó wọ́n ti ṣe nù àmẹ́yìn ọmọ wọ́n dàfà ọgbọ́n wọ́n ọmọ ìwọ́ dàfà ìwọ́ di ìmámù wọ́n máa ka ìsírì mi láyé Òṣùpá ti ní ìsírì kalẹ̀ tí ò fi lè parẹ́ láyé bó ti ní ìsírì kalẹ̀ ìsírì òun ni wípé ọmọ rẹ̀ di ìmámù òun sì ní àkọ́kọ́ olórin tọkọ rí bẹ́ẹ̀ àárí síwájú rí a sì tí ì rí àmọ́ ń bò ti rí báyìí mo nígbàgbọ́ wípé a tún máa rí àwọn olórin bẹ́ẹ̀. láǹfààní kankan Barrister kọ nìkan Barrister sọ ọkọrin nǹkan. àbálẹ̀ respect ọ̀gá ni. ẹni Barrister ó mọ nǹkan báwo ló ṣe mọ̀ kí Òṣùpá ya wèrè gan tó báwọn. báwo ló ṣe mọ̀ pé Òṣùpá Saheed rí bẹ́yẹn. Òṣùpá Saheed Òṣùpá. La hawla wala quwwata illa billahil aliyyil azim. ẹnìkan sọ̀rọ̀ kan náà ó ní ohun tó ń kó Saheed máa wò òun ti gbé dókítà àti gbé pòfẹ́sọ̀ àti gbé lọ́bọ̀ orin ohun máa tóun tó lè pè é mọ́. máa tóun lè pè é mọ́. kò sí ní tẹ́ mọ̀ pé orin gangan. orin táwọn èèyàn ń kọ gangan. lòṣùpá. kíyàn lè ní ìsìtọ́wù láti sọ máyìí sòfin kọ̀bí kó lè gbé fílíìsì ẹ̀ jáde pẹ̀lú orin tó wà nínú ẹ̀ kó lè sọ. káyàn lè sọ ti bẹ́ẹ̀ nínú ẹ̀ pẹ̀lú orin. bẹ̀rẹ̀ àtifàtì asọ́dìkọ̀ with true feeling. ọ̀gá ni Saheed Òṣùpá. ọ̀gá ni. ó pọ̀ kò gbọ́dọ̀ kú o. irú òfò tí àwọn èèyàn ṣe lára Barrister gbé díẹ̀ ń bẹ̀rẹ̀ Òṣùpá yẹn tó bá fi lè kú kò dáa. Òṣùpá yẹn kò sí ó tọ̀hún. ẹni pé ẹ̀kọ́ máa ń fi láyà balẹ̀ gan. ẹ̀kọ́ máa ń fi wọ́n láyà balẹ̀ gan. ó ṣe dúró ní. pé kí ló ń bọ̀. tí gbogbo akọrin Nàìjíríà yìí àti hip hop àtòní fújì àtòní alápàlà ẹ bọ́sùpá jà. gbogbo ẹni ó kàn gbò òwe náà ṣubú. gbogbo ẹni ó kàn gbò tí wọ́n ti ṣubú. ó tú ọ̀gá. wọ́n ń kọ ìbísẹ́rí wọ́n yẹn wèrè orin ni. n gbọ́dọ̀ kò dáa kí Òṣùpá ó kú. kò dáa kó Òṣùpá Saheed kú o. nínú wa ń dùn bó máa ti Pasuma ṣe jẹ́ ọ̀rẹ́ lásìkò yìí ó wá ń ṣe déédéé bára náà ṣe ń ṣe ní sítì lápàdé wa lóde wọn mo rí láìpẹ́ yìí tí ó lọ dé Pasuma kan tó wà Pasuma ẹjọ́ ń kíra wọn Pasuma kọ orin rẹ̀. Pasuma kọ orin Saheed. ṣé èèyàn tó lè lè ọmọ sọdọ ó sì kí Pasuma lánàá ìdábí jẹta ohun tó wà tó sí. tó kọ́ lánàá bí. ẹ̀yin náà ni mo sọ ọgá ni mo rí tó sọ pé ànábì orin kì í ṣe pé ànábì Muhammad ní ń wí. ṣebí nàbáwù ni. Anabawu. Ìró. Nàbíyù. Ẹni tí wọ́n fún ní ìró. Ẹni tó fún ní ìró ni. Rọ̀súlù kọ́ ló pè é. Rọ̀súlù kọ́ ló pè é. Ẹni tó fún ní ìró ló ń pè é. Kì í ṣe Rọ̀súlù. Lẹ́yìn àkúlù nàbí rọ̀súlà. Ẹ ṣe gbogbo òjíṣẹ́ náà là nàbí Ọlọ́run. Nínú gbogbo nàbí kọ́ ni rọ̀súlù. Ẹ ṣe gbogbo nàbíyù kọ́ ni Rọ̀súlù. Wọ́n fẹ́ lọ bí Nàbáwù ni wọ́n à ń bá rẹ̀. Wọ́n à bá ẹ lò mí ni. Wọ́n fún ní ìró lóòótọ́ ni. Àmọ́ wọ́n ránṣẹ́. Muhammad kọ́ ní pé. Muhammad kọ́ ló pè é.
wọ́n fún ní rò. wọ́n fún ní rò. ìtọ́ wí kalẹ̀ yẹn ọ̀rọ̀ làákàyè ni. ìtọ́ wí kalẹ̀ yẹn ọ̀rọ̀ làákàyè ni ẹ̀. ibi kan ní ti ń gba mẹ́dàdù rẹ̀. ibì kan náà ló ti ń gba mẹ́dàdù ẹ̀. ọ̀dọ̀ Ọlọ́run. ọ̀dọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ló wà níbi làákàyè. Ọlọ́run ló wà bí làákàyè. èṣù ní bẹ́ẹ̀ mi wíkú. èṣù ní bẹ́ẹ̀ mi wíkú yìí. ìtẹ́sù bá wí fún wọn náà ní kò dáa nínú orin. èyí tẹ̀sù bá wí fún wọn náà ní kò dábì orin. ìtọ́lọ̀ ń wí fún wọn létí tán gbà tán gbẹnu wọn sọ fáyé pé sọ kọ́ lè gbọ́ kí mo sọ ó wà ń bí ọ̀rọ̀ wọn. ó wà bí ọ̀rọ̀ wọn náà. gbogbo tó nínú tí ò dá ẹ̀bà tó dá ń bẹ̀. nínú tí ò dá ẹ̀bà tó dá ń bẹ̀. wọ́n kò sí níwọ̀n kí gbogbo tí ò dá ní tí ò dá wo inú ẹ̀ dáadáa ìmọ̀ á ní nàzọ̀rọ̀ wo dáadáa wà á bá tó dá nú tí ò dá. wọ́n dáadáa wà á bá tó dánú tí ò dá. wọ́n tó lè kọ̀ndẹ́mù ẹni nǹkan kan wà á kọ̀ndẹ́mù ẹ̀ lóòótọ́ àbọ̀tí wà á yọ eléyìí dá bẹ́ẹ̀ o. eléyìí dá bẹ́ẹ̀ o àbẹ́lẹ́yìí ni ò dá. Ọlọ́run nìkan dá tán. Ọlọ́run nìkan ló dá tán. sọ iná wọ́n rí tí ò dá bẹ́ẹ̀. wọ́n rí tí ò dá bẹ́ẹ̀. ẹ̀yin náà ti gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn lọ́run àwọn àfáà ńláńlá tí wọ́n sọ nípa Dr. King Saheed Òṣùpá. bíbí ire kò ṣeé fi owó rà ibi tá a ti bí ni ló yàtọ̀ ẹ̀kọ́ tí wọ́n kọ́ ní kálukú òun ló ṣe kókó. Jeff Owólẹ́wà is my name. I'll see you on the other side. Hala.